Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ AfricamediaLive television tí a fi kalẹ̀ sí ìlú Èkó tẹ̀ ń wò wá nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé. Òtúsànyà lórúkọ bàbá tó bí mi lọ́mọ, Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyọ̀ lórúkọ tèmi ń jẹ́. Dìjàdùnlábí àti ìdìbòbìnrin the one and only Baba Gbádùn Dènà ló ké sí lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì AfricamediaLive lórí ètò ṣẹ́rí ètò yìí àgbéwárí mo ṣẹ̀ máa gbé wá ni. Àmọ́ ó jálé pé àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀, tí wọ́n ń gbìyànjú, tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́, tí wọ́n ń ṣòwò ni a dá ètò sílẹ̀ fún. A ti gbé èèyàn kan wá fún yín lónìí. Ẹni yìí jẹ́ ìkan náà àwọn tó ń ta èmi ní ẹja Titus, panla, kote, ṣáwá, turkey, chicken, wings, pọ̀nmọ́ Jẹ̀bú àti live chicken. Wọ́n fi kalẹ̀ sí Ìkòròdú ní agbègbè Kọ́kọ́rọ́ Àbú ní Ìkòròdú. Àwọn ni Fabulous Frozen Food. Àwọn ní ẹ káàsán, ẹ káàbọ̀ sórí ètò AfricamediaLive television. Ẹ ṣé olóòtú. Ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Adébùkọ́lá Esther Adétúnbọ̀ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Oluwapekelenumo. Orúkọ yẹn ní ìtumọ̀ ṣùgbọ́n story for another day anyways. A fẹ́ kí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ẹ pẹ̀lú àwọn tó máa ń ta, torí mo ti ṣèwádìí dáadáa kí n tó gbéyàn wá sí mi, nǹkan dédé ń gbéyàn wá sí ìgbà yìí o. Nǹkan tẹ́yìn fans mi lẹ fẹ́ ni mò ń ṣe fún yín. Èèyàn tó bá lọ yín sọ́nà, tó gbangba bá lọ yín sọ ní Yorùbá náà tó ń ta frozen food ní ìlú Ìkòròdú lÉkòó ni mo gbé wá fún yín. Fabulous Frozen Food ní orúkọ iléeṣẹ́ wọn. Ẹ bá wa dárúkọ iléeṣẹ́ yín, ẹ̀wọ̀n pé àwọn ẹnu kò lè dùn bí ẹ̀yin ṣe máa pè é. Ẹ bá wa dárúkọ iléeṣẹ́ yín, fẹ́ sọ àdírẹ́sì bí tí ọ́fíìsì yín wà, torí àwọn tó bá fẹ́ wá bá yín rajà láwọn tó ń gbé Ìkòròdú jẹ́ ń lọ tẹ́sítì ẹja Fabulous, jẹ́ ń lọ tẹ́sítì chicken wọn. Ẹ bá wa dárúkọ yín fún wa. Orúkọ iléeṣẹ́ tiwa ni Fabulous Frozen Foods. Ó wà ní nọ́mbà 32 Kọ́kọ́rọ́ Àbú Street along Sabo, Ìkòròdú, Lagos State. Ṣé àwọn ìbéèrè díẹ̀ kan la fẹ́ bi yín tí kò pọ̀ nígbà yín ní àkókò púpọ̀. Ìbéèrè yẹn já sí pé kí ni àwọn challenges tẹ́ ní? Ẹ gbọ́ mi yé? Kí ni àwọn challenges yín? Mo fẹ́ lọ ra nǹkan, mo fẹ́ lọ ra èmi ní turkey ni o, lọ́jà ni o, mo fẹ́ lọ rà o, nǹkan báyìí máa fojú rí o, nǹkan báyìí máa fèsì ní ọjà o, nǹkan báyìí ni máa ṣe o. Kí ni ẹ lè sọ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀? I want to have a shop, a company that will be selling frozen food, that will have 1 week in it. Ṣé kò mọ́ sọ yín nù? Afẹ́ kẹ́kẹ́ fún wa ní gist yẹn láti bí ṣe bẹ̀rẹ̀. Ìjọba yìí náà ni mo jí tí mo gbà. I want to be into this kind of business. I want to be doing this, I want to be doing that. Afẹ́ kẹ́ fún wa ká gbọ́. Well, ẹ ṣé olóòtú. Àwa náà mi ò expect pé màá padà ta frozen food cause normally nurse ni mí. But nǹkan tí Ọlọ́run bá pè lọ́nà yàn òun ni. So a bẹ̀rẹ̀ díẹ̀ náà ni k'Ọlọ́run tó bá wa ṣe àmì sí. So nípa challenges tá à ń face nídìí iṣẹ́ frozen, challenges pọ̀ gan-an. Ṣé tiná ni ká sọ ni àbí kí wọ́n seize ọjà and all of that. Torí normally gbogbo èèyàn tó ń ta frozen wọ́n lè testify sí láìsí iná. Ọlọ́run má jẹ́ kí yàn ṣòwò short. Yes. Ọlọ́run má jẹ́ kí yàn ṣòwò short. Iná ni gbòógì, very important thing. If you want to go into frozen foods, you must have a standby generator. Cause iná ó ṣe kókó. Láìsí iná, Ọlọ́run má jẹ́ kí yàn jẹ gbèsè, gbogbo ọjà máa bàjẹ́. So that's one thing. Iná, very important. There was a time tí iná shop wa bàjẹ́, tí transformer blow.
àwọ̀ gbèsè gan Ọlọ́run nìkan ló ṣàánú wa. So another thing tí a tún máa ń face tó jẹ́ challenges bíi kárajà lọ́sẹ̀ yìí ká fẹ́ kọjá mi wọlé bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ àbí ní oye ọjọ́ mi tó tẹ̀lé ó jẹ́ pé oye tara ọjà lọ́sẹ̀ tó kọjá ọlẹ̀ máa bá ń bẹ̀ mọ́ ọlà máa bá ń bẹ̀ lọ́sẹ̀ yìí. It's really affecting us. It's really affecting us. Irú ká lọ sọ́jà lọ́jọ́ Monday ká mú 1 naira dání kó di pa fẹ́ wá padà lọ sọ́jà ní bí ọjọ́ Tuesday àbí Wednesday ká tún wá fi extra bí 5 naira lé lórí àbí 10 naira lé lórí. Ṣẹ́yìn náà rí wípé kò ṣe kékeré, kò rọrùn rárá. Another challenges that we face ni pé ká ra ọjà, courses ọjà bí àwọn custom àwọn tó ń kọjá wọlé láti Kútọ́nù níjọra ọlọ́pàá àwọn nǹkan báyẹn kíyàn ra ọjà ó di pé wọ́n máa seize ọjà lọ́nà tó dẹ̀ wà lówó iyebíye tó dẹ̀ ṣòro kékeré. So àwọn nǹkan báyẹn a lot of things we actually face a lot of things but kọ́lọ̀ túbọ̀ máa gbà fún wa ni. Àmín. Tọ́lọ̀ bá ti ń gbà fún yàn tọ́lọ̀ ti ń ṣáámí sí tálùbáríkà ń wọ̀ gbogbo ètò kù kéré kọ́lọ̀ túbọ̀ máa gbà fún wa ni. Lójú sí mo fẹ́ béèrè ni pé because a lot of people náà máa wà tó máa ní interest nínú business yẹn. Kí ni o pè wọ́n tó bá fẹ́ ṣe business báyìí ti ní àwọn kankan báyìí ẹgbẹ́ tí ṣe rí normal kò sí business in no country owó gangan ní business because if you don't have money there's no way you want to have capital. That's it. So okay mo fẹ́ bẹ̀rẹ̀ láti máa ta frozen food bẹ̀rẹ̀ freezer mo fẹ́ ṣe lé ẹ mọ̀ pé ẹlòmíràn rò pé tí bá ti ní 100,000 mo lè fi bẹ̀rẹ̀ though ó máa increase náà ni o but kí ni nǹkan tó máa ti wà pé I have this in standard with that little capital tó fẹ́ fi bẹ̀rẹ̀ yẹn. Aside from all the freezers and all of that. Kí lẹ rò pé ó máa kọ́kọ́ ní pé I have this in ó máa ti wà standard with that little capital tó máa fi bẹ̀rẹ̀. And we are doing this for those that want to get involved in this kind of business. La ṣe gbé tó yìí kalẹ̀ kẹlẹ̀ understand pé you want to do this kind of business you have to know this you have to know that you have to have this la ṣe gbé ní wá fún yín. A fly wọn ní o wọn ò mọ́tò wọn ò dẹ̀kun machine o wọn fly kẹ̀kẹ́ láti ọ̀dọ̀ wọn wá sí studio wa bíbá so ẹ jẹ́ káwọn gbọ́ láti lé. Ẹ ṣé olóòtú. If paraventure tíyàn bá fẹ́ go into this kind of business, number one thing you need to have like you must have determination. O gbọ́dọ̀ wà determined pé yes I want to do this thing. Because without it's not in frozen food business, in all aspects of business, you must have determination. Say yes, I want to do this thing. Because business still ní challenges still. At times you want to give up. There was a time tí mo ti rò pé wo ó tẹ̀ ti sú mi. Maybe kí n tẹ̀ close down. Sure you understand? Because I've had it up here. But just because I'm determined, like we don't give up from where we came from. Ọmọ Ìjẹ̀bú ni mí, I can give up it so easily. Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú rẹ̀ mi wà. Bí mo ọmọ Ìjẹ̀bú rẹ̀ àrí ọmọ ṣé wà ní sẹ́yìn. Ṣé ń gbọ́ ọmọ ìlú mi gbọ́ àwọn ọmọ Ìjẹ̀bú gangan. Ìjẹ̀bú sẹ́yìn wà. Ìjẹ̀bú rẹ̀ mi wà. Ọmọ Ìka ni. Ọmọ Ìjẹ̀bú wà ọwọ́ mi. Èmi ọmọ Tàlápò. Ọmọ Ìjẹ̀bú sì ní Ìjẹ̀bú mi. Ọmọ Ìjẹ̀bú rẹ̀ mi wà. Ọmọ ọkọ̀ Ìjẹ̀bú rà wà. Àwọn àṣọ má di Ìjẹ̀bú. Ìwọ fà Ìjẹ̀bú. Ṣé wọ́n gbọ́? Ìwọ ìbàjọ́ mọ̀ Ìjẹ̀bú kébà lẹ́sọ̀ Ìjẹ̀bú wà láìpẹ́ láti tẹ̀lé bárẹ̀ o kébà lẹ́sí kó lábẹ́ sí máa kọ́ náà yìí kó la kọ́ Ìjẹ̀bú yẹn kó lè máa sọ mo lè sọ Ìjẹ̀bú mo gbẹ́ Ìjẹ̀bú mo lè fọn Ìjẹ̀bú ẹ wọ́n pé mo lè sọ Ìjẹ̀bú ó yàtọ̀ sí mo lè fọn Ìjẹ̀bú it's different ẹ má sì bẹ̀rẹ̀ ẹ má sì lùsùn àwọn but a padà bọ̀ lórí yẹn ẹ máa fọ́rọ̀ yín lọ ìyá mi. So you just have to be determined. You have to be determined. That's number one thing. Aside from the capital, aside from pé bóyá kíní, determination is very important. All business, not even in only frozen, all aspects of the business. Yeah. Anything you wish to do, even schooling, everything. If you are not determined, focus. You have to focus. Yeah, exactly. That's the thing. I think that's the most important thing. I think that's the most important thing. Yeah.
That's the most important thing, determination, yeah. So òun lẹ ti gbọ́ lẹ́nu ìyáàfin Oluwapekelenumo. Orúkọ yẹn nítumọ̀ Olúwa tó pa èké lẹ́nu mọ́. Orúkọ I'm very àti inú oyún orúkọ yẹn máa generate bò Oluwapekelenumo. But tẹ́ bá fẹ́ kọ́ sọ̀túnmọ̀ ẹ̀ fún yín, tẹ́ bá ti comment, wọ́n máa rí comment yín, wọ́n máa reply fúnra wọn. Àkọ́lá máa sọ lórí ètò pé a fẹ́ educate àwọn tó ní interest nínú business, frozen food business. Torí kò sí business tó kéré jù mọ́ Nàìjíríà. Kódà kó máa ta irun pè mí pé hello Mr. Adegoroye o, irun ni mò ń tà o, mo fẹ́ wá sórí ètò yín o, màá gbé ẹ wá sórí ètò. Ìwọ tó ń ta irun náà o máa ń challenge sí ọ náà face. Ìgbà míì tó máa kó vendor tó máa send owó tó lọ́jà gbà, it is part of challenges. Ẹ̀kan yẹn sì wọ́n kọ́ mi ní ètò wọn náà ti àwọn challenges náà wọ́n tó máa ń ta frozen food tí náà bá stable gbèsè ni. A ní mo wọ gbèsè. Gbèsè ni and bí náà ṣe máa ṣiṣẹ́ generator lè ṣiṣẹ́ rú ẹ̀. Bẹ́ẹ̀ni jẹ́ni ò lè dàbí. Láíláí. Ẹni tó ṣe kò ṣàgbé ṣọ́ọ̀bù bẹ̀ ó máa lọlé. Ṣé á lòun lọlé sìn tó dẹ̀ sí náà á lò máa kọ generator àbí á lò máa tọ́ àwọn àtọ́ generator mọ́jú. It is not possible. So please, I want you people to learn from what he has said so far. So kẹ́lẹ̀ fi ṣe kíni kẹ́lẹ̀ fi guide ara yín. It's more like it's a guide words for you all. I want to involve myself in food stuff business. Guide yourself with what he has said so far. You can buy my shit. So ibi tá máa fọ̀rọ̀ ti kalẹ̀ sílé ní tó bá tún tọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa gbẹ́lú mi wá fún yín. Ẹni tó bá fẹ́ ká gbé wá kódà bó jẹ́ tó ń ṣe sóbàtà shoemaker shoekobra lẹ́nu ká gbé wá ẹ jẹ́ ká mọ̀ a máa gbé wọn wá fún yín. So a fẹ́ kẹ́ gba àwọn tó ń wò yín àríkọ́ṣe àtàwọn tó ń wò àwọn tó ń ta tó ní food stuff company ńláńlá foods náà ni company ńláńlá lọ́la tó ní lẹ́nu tó ń wò wọ́n pé I want to be like kíní kan food kíní kan I want to be like kíní kan. A fẹ́ kẹ́ ní with your own experience in this business, we want you to encourage them, advise them, and guide them with little words to máa lè wúlò fún wọn. What I will actually say is don't think you cannot do anything. Believe in yourself that you can do it. That's just it. If you believe in yourself that this thing I can do it, trust me, it's going to be fine at the end of it. That's it. So just believe in yourself. Let's go lẹ́nu ìyáàfin Oluwapekelenumo nìyẹn. So lórí ìkànnì AfricamediaLive television tí a fi kalẹ̀ sí ìlú Èkó, ẹ̀bùn kékeré kan rèé o. A sọ fún wọn tá mú wá fún wọn. Wọn kò mọ̀ bí akọ ní pé a fẹ́ kẹ́ wá studio wa o, kẹ́ wá yẹ wá studio ká bá yín ṣe jómi tó rọ̀ o. But àlà máa fún wọn lẹ́bùn. So ẹ̀bùn kékeré kan tá ti package fún Madam Adétúbọ̀ Oluwapekelenumo tá a fẹ́. Wọ́n rà gbé àwọn akọ̀lọ́ tó wọ́n ń da ẹ̀wọ̀n ní nǹkan àwọn máa rí nǹkan fún ẹ tó bá dé bọ́ọ̀lì nǹkan gbà kó ṣe pure water ló fún ẹ. Because knowledge wọ́n pass fún yín sìn message wọ́n pass fún yín sìn ẹlòmíì ò ní chance àti lè gbọ́ àti lè gain from it. But ká dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run jẹ́ kẹ́yìn fans wa tẹ́yìn follow wa kẹ́ fún wa ní ginger yẹn pé ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí àdègbè wá fún yín. So gift wa ní àmú wá fún ìyáàfin Oluwapekelenumo. Ẹ má bínú kéré o. Ẹ ṣé gan-an ni. So thank you come so much. To the end of the show. She wants to say she has something to say to all of you. Thank you so much, African Media Live TV. I really appreciate you. Ẹ túbọ̀ máa lọ sókè òkè lẹ́ máa lọ iléeṣẹ́ yóò ní jóná o. So please guys follow African Media Live TV. Follow them, like and comment, share and subscribe. Thank you. Subscribe. So thank you for having you on our thank show you so today. much. You're welcome. God bless you. God bless you. And God will continue to improve your business, to keep growing higher. Once again, my name is Adetumbo Adebukola Esther Oluwapekelenumo.
tèmi ní padà ọmọọba gbadéwọ̀lú àkọ́kọ́ ìlúfẹ́mi lóyè òtúsànyà adébọ́lá adégbòróyè akínọlá orúkọ tèmi jẹ́ the one and only baba gbádùn general ìjagunlabi àti obìnrin jà lókè fún the next week àwọn tó máa pàdé ó dà.